ó yá o. ibì kan bẹ tó o gbọdọ̀ mọ́ wò wo àwọn ìròyìn wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà nílẹ̀ Yorùbá ibo nípò nǹkan dídúró. ẹni tó ṣe oògùn àti pé yóò ní láyé ló fi oògùn ní láyé ìwé yóò padà wà ní regret because Ọlọ́run ò fẹ́ kéèyàn kanjú. káàbọ̀ sí ìkànnì Yorùbá Gidi News. Yorùbá Gidi TV. Págà ìmíì tún ti ṣẹlẹ̀ o ọkùnrin kan rèé tó pa olólùfẹ́ rẹ̀ ó tún ṣe ojú ara rẹ̀ jẹ ó ṣe ojú ara ọ̀rẹ́bìnrin ẹ̀ jẹ. Lákòókò tá a wà yìí oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ nípa àwọn ìwà búburú ló ń pọ̀ sí i lójoojúmọ́ lọ́lọ́kan òjọ̀kan àwọn ìṣẹ̀lẹ̀ ń ṣẹ̀ pẹ̀lú àwọn ìwà ọ̀dájú lójú ọ̀nà àti di olówó òjijì. Arákùnrin ọmọ ọdún mẹ́rìndínlógójì ìyẹn 36 years old kan tó kọ ẹ̀ ń jẹ́ Máyọ̀wá Délé ńlọ́wọ́ bá ẹni táwọn ẹ̀ṣọ́ aláàbò gbé lọ sílé ẹjọ́ pẹ̀lú àwọn ẹ̀sùn ìwà ọ̀daràn mẹ́ta tí wọ́n fi kàn án. Àwọn ọ̀daràn mẹ́ta míì náà sì wà tí wọ́n jọ gbìmọ̀pọ̀ láti ṣiṣẹ́ láabi yìí tọ́wọ́ bá. Àwọn ni Olúwakẹ́mi Azeez ọmọ 20 ọdún lòun, Oyèdègùn Adéwálé ọmọ ọdún 27 lòun 27 àti Jẹ́jẹ́láyé Oṣùṣọlá ọmọ ọdún 22 lòun 22. Gbogbo wọn yìí ni wọ́n fẹ̀sùn kàn pé wọ́n lọ́wọ́ nínú ikú tó pa ọ̀rẹ́bìnrin ìyún ní Mercy. Arábìnrin Mercy agbẹjọ́rò fún àwọn ọlọ́pàá tí ó mú ẹ̀sùn ìwà ọ̀daràn yìí wá sílé ẹjọ́ ìyẹn igbákejì ọ̀gá ọlọ́pàá yìí ní Thomas Nurudeen ló ṣàlàyé lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún wípé ó ṣẹ̀ ní àdúgbò Ìjẹ̀gùn ní ìpínlẹ̀ Èkó. Ọwọ́ tẹ̀ Délé tó pa olólùfẹ́ ẹ̀ níbi tó ti ń ṣe ẹ̀yà ara olólùfẹ́ rẹ̀ lórí iná fún àṣejẹ ọlà àṣejẹ owó yàtọ̀ sí àṣejẹ tí ó fi àwọn ẹ̀yà ara bíi ojú abẹ́ àtàwọn apá ibòmíì ṣe. Ó ní àwọn kan lára àwọn ẹ̀yà ara yìí tí ó kó sínú àpò sìmẹ́ǹtì ó fi pamọ́ sínú ilé rẹ̀. Ó fi aṣọ orí ibùsùn rẹ̀ di àwọn kan tí ó sì lọ kó pamọ́ sí ilé àkọ́kù kan báyìí tí ń bẹ ní àbí kan. Àwọn ọlọ́pàá yìí ṣe àlàyé fún ilé ẹjọ́ pé ìdí tí arákùnrin yìí tórúkọ rẹ̀ ń jẹ́ Délé tó fi ṣekú pa ọ̀rẹ́bìnrin rẹ̀ Mercy kò tí ì di mímọ̀ fún ẹnikẹ́ni, àmọ́ òun náà ló dárúkọ àwọn ọ̀daràn míì fún àwọn wípé àwọn jùmọ̀ lọ́wọ́ nínú ikú Mercy ni nígbà tí ìwádìí ń lọ lọ́wọ́. Ẹ̀wẹ̀ adájọ́ ilé-ẹjọ́ májísírèètì náà onídàájọ́ POIS0NS ló ti wá pàṣẹ báyìí o pé káwọn ọ̀daràn ọ̀hún kí wọ́n lọ wà ní àhámọ́ ọgbà ẹ̀wọ̀n náà títí tí wọ́n fi parí ìwádìí lórí ẹ̀sùn ìpànìyàn tí wọ́n fi kàn wọ́n. Kí ni ká wá ti ṣe yìí sí báyìí o? A ò mà ní ṣìrìn tọmọtọmọ tọkọtọkọ tayátayá. Ayé tá à ń gbé ń sìn ti di ayé tó léwu tó gbẹ̀gẹ́ púpọ̀. Ìfura lóògùn àgbà, ìfura sì làgbà ògùn. Ẹ jẹ́ ká ṣọ́ra wa, ká ṣọ́ ẹni bá rìn, ká ṣọ́ ẹni bá rẹ́. Yorùbá ti sọ̀rọ̀ wọ́n ti pòwe wọ́n ní pọ́bìnrin bímọ fún ni kò ní ó mọ̀ pa ni. Obìnrin kan rèé ló ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Ó ní lóòótọ́ lòún rí ọjà láti ra májèlé. Òun dìídì pinnu lọ́kàn ara òun láti pa ọkọ òun ni. Òun sì fi májèlé sínú oúnjẹ ọkọ òun. Òun pa á ó sì kó fínfín. Ojú òun dá, ojú òun wálẹ̀. Ní báyìí iléeṣẹ́ ọlọ́pàá ti mú Fatima Abubakar tó jẹ́ ẹni ọdún 25 tàbí kí n pé ẹni ọdún 25 ìyẹn 25 years old. Kí ló ṣe? Ó pa ọkọ ẹ̀ Goni Abba. Májèlé ló fi pa á. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ ìyẹn ìpínlẹ̀ Borno Abdul Umar ló ṣàlàyé ọ̀rọ̀ fáwọn oníròyìn wípé ọwọ́ mà ti bá obìnrin ọ̀hún léyìí tí ó ṣekú pa ọkọ rẹ̀. Ní ọkọ rẹ̀ ọ̀hún chief imam ló jẹ́ ní agbègbè ibi tí wọ́n wà tó sì gbẹ̀mí lẹ́nu ẹ̀
tó kú fínfín pẹ̀lú májèlé. Níbàámu pẹ̀lú ìròyìn ojú odímọ̀ pé ńṣe ni wọ́n gbé ọkùnrin ọ̀hún rí ilé ìwòsàn dìgbàdìgbà, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ̀pà ò bóró mọ́, eléérún ṣùgì fún un jẹ. Ó tẹ̀síwájú pé báwọn ti dé ibi tíṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ làwọn rí èrò tó pọ̀ bíbà tí wọ́n pélé obìnrin ọ̀hún lórí. Ńṣe ni wọ́n fẹ́ pa á wípé ìwọ ó gba ẹ̀mí lẹ́nu ọkọ rẹ àfi kó o kú. Ibi tí wọ́n ti ń gbìyànjú àti pa obìnrin yìí nípa ìkà nítorí pé òun fúnra ẹ̀ náà ti fọwọ́ ara ẹ̀ pa ọkọ ẹ̀ làwọn ọlọ́pàá dé tí wọ́n sì lé àwọn èèyàn náà sẹ́yìn. Wọ́n bá fi páńpẹ́ ọba gbé e. Nígbà tóbìnrin ọ̀hún ó máa sọ̀rọ̀ ní àgọ́ ọlọ́pàá, ó jẹ́wọ́ ní nítòótọ́ ń lòún pa ọkọ òun, májèlé sì lòún fi pa á. Ó ṣàlàyé síwájú sí i pé kò fìgbà kankan wu òun rí láyé láti lọ́kọ. Ó lóun tiẹ̀ ti fẹ́ ọkọ kan tẹ́lẹ̀, ṣe lòun kúò lọ́dọ̀ ọkọ òun kejì sì rèé. Òun wá wò pé kóun ó kúkú pa á nítorí pé òun ò nífẹ̀ẹ́ sí ìgbéyàwó òun sì ti sú òun pátápátá. Lòun fi wò pé ọ̀nà kan ṣoṣo tóun fi lè dòmìnira ara òun dípò kóun wà nílé ọkọ ni pé kóun pa ọkọ òun góni. Ó kọjú sáwọn ọlọ́pàá, ó ní ṣé wọn ó gbòòtọ́ ọ̀rọ̀. Ó ní kódà gan nígbà tó tó àsìkò kan ní nǹkan bí oṣù méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tóun ti bí ọmọ fún ọkọ òun, ó ní òun wọ̀ tún wò sí, òun wò pé kóun ó sá kúrò nílé, òun sì lọ sínú ilé àkọ́kù kan, níbẹ̀ ló ń sùn fún bí ọ̀sẹ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ kó tó di pé òun padà wá sílé ọkọ òun. Ó ní kì í ṣe pé ọkọ òun kò tọ́jú òun, ó ní ṣùgbọ́n gbogbo ìgbà làwọn máa ń ní èdè àìyedè. Ó ní àwọn méjèèjì bíi páwọn ọ̀bá ara àwọn mu ni òun mọ́ rí ọ̀rọ̀ yìí sí. Ó lóun ní ìyàwó kejì, ó lóun òun sì ti fẹ́ láti ọdún 2021 lóun ti wà ní ọ̀dọ̀ rẹ̀ tóun ti fẹ́. Ó ní nǹkan tó kàn tiẹ̀ ṣẹlẹ̀ sóun ni wípé inú òun yìí dùn bí ọkùnrin bá wà nítòsí òun tàbí ọkùnrin súnmọ́ òun rárá. Ó lóun ò nífẹ̀ẹ́ ìgbéyàwó bí ti wù ó mọ. Ó ní gbogbo ojoojúmọ́ báyìí bóun bá ti jí tóun rí wípé òun wà nílé ọkọ, ó ní ẹ̀dùn ọkàn ńlá ní máa jẹ́ fún òun. Èyí ló ti òun tóun fi wò pé kóun ó kúkú gbẹ̀mí lẹ́nu ọkọ òun jàre. Kí ni òwúlò ọkùnrin lọ́dọ̀ ọ̀rú òun tóun ò nífẹ̀ẹ́ ọkùnrin rárá bí ti wù ó mọ. Ló bá pa ọkọ ẹ̀. Ó ti ń ṣẹ́jú pàkó lákọlò ọlọ́pàá. Ọlákúnlé Fásùgbà ló ń jábọ̀ ròyìn fún ìkànnì Yorùbá Gidi TV. ẹni tó ṣe oògùn àti pé yóò ní láyé ló fi ṣoògùn ní láyé ìwé ìpàdé wà ní gírẹ́ẹ̀tì because ọlọ́run ò fẹ́ kéèyàn kanjú. Ó ṣe kejì olùyọ. Is it right to be saying that to the president of the country? Totally wrong. Totally wrong. Ẹ káàbọ̀ sí ìkànnì Yorùbá Gidi News. Yorùbá Gidi TV. ẹ rí gómìnà tó wọlé ó kọ́ àwọn ayọ̀ orúkọ wọn ò ní parí pọ̀ tí gómìnà kò lè lo parí tí Yorùbá Nation fi dúró. Ó yá o. Ibì kan bẹ tó o gbọdọ̀ mọ́ wò. Wo àwọn ìròyìn, wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà, nílẹ̀ Yorùbá. Ibo nípò nǹkan dídúró. ṣùgbọ́n wá gbọ́ tó bá dá òtún rẹ̀ máa sọ fún akókò ní ṣojú rẹ̀ àbí tọ́lọ́ ò bá pè mí lóko àbí tí máa fi méjì fún ìpè nìkan lóko. Yorùbá Gidi TV. ṣàṣù àbíkẹ́ kéjọ́ ní jó ẹnì kò jó rí ó ti ṣe àbíkẹ́ mákẹ́rẹ́ Fẹlá ò sọ fún ìdààmú àdúgbò, Fẹlá ò sọ fún ní wèrè olóore. Ọlọ́run ṣe pọ̀ ti Fẹlá ní ìsìn tó yàn bá fẹ́ kọ bí Fẹlá àyànmọ́ Fẹlá nù o. Ọlọ́run sọ pé yóò kọ iná fi láǹdì ẹ̀ náà tí ò bá ní jẹ́ nǹkan kan kò lè láǹdì ẹ̀ tó gbogbo tẹ́lẹ̀ bá ṣe láyé tọ́lọ́run bá lọ́wọ́ sí ní ṣíṣe. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà. Ìbẹ̀lẹ̀wà yìí máa subscribe sí tẹ subscribe sí. Yorùbá Gidi TV. Ìfẹ́ wa kúnlẹ̀ wá o. Fún ilé ìbí wa. Kàgbéga fàyè rí. Ìgbàgbọ́ wa ní pé bá ti bẹ̀rù làbọ̀ mọ́.
ọ̀pọ̀ ire àtòhun tó dára. Ọmọ Oòduà dìde, bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ. Ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Lọ́mọdé pẹ́ lágbà lákọlábo nílẹ̀ yìí, gbogbo ọmọ Oòduà ẹja ronú oko tó pẹ́. Lọ́mọdé pẹ́ lágbà lákọlábo nílẹ̀ yìí, gbogbo ọmọ Oòduà ẹja ronú oko tó pẹ́. Ẹ wo bí táwa ti ń bọ̀, ẹ wo bí tá a gbé wá, ibo wa láwa lọ ẹja ṣàtúnṣe kó tó pẹ́. Lọ́mọdé pẹ́ lágbà lákọlábo nílẹ̀ yìí, gbogbo ọmọ Oòduà ẹja ronú oko. ẹ̀yin èèyàn mi jẹ́ wo mi ni ọmọ Yorùbá ni mí, ọmọ Yorùbá pàtàkì, ọmọ Yorùbá tàtà, ọmọ pàtàkì, ọmọ Yorùbá tàtà, ọmọ Yorùbá tó solid. Mo fẹ́ àsìkò ìsọ pé ẹ máa wo